Òní ni ọjọ́rú 30 ọjọ́ nínú oṣù keje ọdún 2025. Ó tó àkókò fún ìwé ọ̀run ṣíṣí, ìwé ìtàn ojoojúmọ́ fún ìdàpọ̀ tímọ́tímọ́ pẹ̀lú Ọlọ́run. Eléyìí tí a tẹwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Àkọ́rí wa fún tòní ni Ọlọ́run tó ní ànító àti àníṣẹ́kù. Àkọ́sórí wà nínú ìwé Kọ́ríńtì kejì orí 9 ẹsẹ̀ 8, eléyìí tí ó kà báyìí pé Ọlọ́run sì lè mú kí gbogbo oore ọ̀fẹ́ máa bí sí fún yín, kí ẹ̀yin tí ó ní ànító ohun gbogbo nígbà gbogbo lè máa pọ̀ sí ní iṣẹ́ rere gbogbo. Bíbélì kà wà nínú ìwé orin Dáfídì orí 23 ẹsẹ̀ 1 sí 6, eléyìí tí ó ẹsẹ̀ 1 sí 6. Àkọsílẹ̀ Ọlọ́run àkọ́kọ́ níbi tí ó ti ń ṣe àpèjúwe ara rẹ̀ fún ènìyàn pẹ̀lú orúkọ rẹ̀ wà ní Jẹ́nẹ́sísì orí 17 ẹsẹ̀ 1. Ó sì ṣìpẹ̀, èmi ni Jehovah El Shaddai. Àṣàbà máa ń túmọ̀ èyí gẹ́gẹ́ bí Ọlọ́run tó ju ohun gbogbo lọ. Ẹ̀wẹ̀, àwọn onímọ̀ Bíbélì kan ti sọ pé ìtumọ̀ tó tún jinlẹ̀ fún orúkọ náà gẹ́gẹ́ bí ó ṣe ń ṣe àpèjúwe Ọlọ́run gẹ́gẹ́ bí orísun fún ìtọ́jú wa tí kò lè tán. Èyí tọ́ka sí pé Ọlọ́run sọ pé o lè rí ohun gbogbo tí o nílò fún ìdàgbàsókè àti ìgbé ayé ìmúṣẹ láti ọ̀dọ̀ mi. Ẹni tó ní ànító àti àníṣẹ́kù ni Ọlọ́run mi. Dáfídì sọ nínú orin Dáfídì orí 23 ẹsẹ̀ 1, Olúwa ni olùṣọ́ àgùntàn mi, èmi kì yóò ṣe aláìní. Fílípì orí 4 ẹsẹ̀ 19 sọ pé Ọlọ́run yóò pèsè ní kíkún fún gbogbo àìní rẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nínú Kristi, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nínú Kristi Jésù. Bíbélì sọ síwájú sí i nínú Fílípì orí 4 ẹsẹ̀ 13, èmi lè ṣe ohun gbogbo nínú Kristi ẹni tó ń fi agbára fún mi. Ẹsẹ̀ Bíbélì yìí àti àwọn púpọ̀ bẹ́ẹ̀ fún mi ní ìdánilójú pé tí mo bá ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹni tó ní ànító àti àníṣẹ́kù, kò ṣeé ṣe fún mi láti ṣe aláìní. Ọlọ́run ń gbé ẹrù wa lójoojúmọ́, ó ń fún wa ní àǹfààní lójoojúmọ́. Nígbà tí o bá fẹ́ bá àìní rẹ pàdé fún ọjọ́ kan, o lè lo onírúurú ọ̀nà. Ní 1956, mò ń gbé pẹ̀lú ẹ̀gbọ́n mi kan ní Iléṣà, ìlú kan ní apá ìwọ̀ oòrùn Nàìjíríà. Wọ́n jẹ́ onílù, ẹni tí orísun owó rẹ̀ jẹ́ ìgbàkúgbà tí àwọn ènìyàn bá pè é láti lu ìlù. Nígbà tí wọn kò bá fi ìwé pè rárá, owó kankan kò ní wọlé, ebi yóò máa pa wá. Ní ọjọ́ kan pàtó, ebi ń pa àwa méjèèjì, a sì ń retí pé ẹnìkan yóò wá pè wá láti lu ìlù. Lẹ́yìn ìgbà díẹ̀, ọmọdébìnrin kan wá bá wa pẹ̀lú abọ́ ńlá lórí rẹ̀. Ó gbé e kalẹ̀, ó ní, ẹ̀gbọ́n mi obìnrin ní kí n gbé oúnjẹ yìí fún yín. Ẹ̀gbọ́n mi ní, mi ò mọ ẹ̀gbọ́n rẹ. Ọ̀dọ́mọdébìnrin náà wí pé, kò burú, ẹ̀gbọ́n mi mọ̀ yìí. Ó yí padà, ó sì lọ. Lójú ẹsẹ̀, lẹ́yìn ìgbà tí ó lọ, a ṣí abọ́, a sì rí iyán àti ọbẹ̀ ẹran adìyẹ nínú rẹ̀. Ebi ti ń pa wá, torí náà a jẹ oúnjẹ náà láì dúró. Bí a ṣe ń fọ́ egungun adìyẹ, ọ̀dọ́mọdébìnrin náà padà wá, ó ní, ẹ má bínú, mo ṣí ilé yà ni, ṣùgbọ́n aṣọ ò bọ́ mọ́ yẹ mọ́. Nígbà tí Ọlọ́run bá fẹ́ bá àìní rẹ pàdé, ó lè darí àwọn ìbùkún tí kìí ṣe tìrẹ sọ́dọ̀ rẹ. Olùfẹ́, má ṣe àníyàn rárá nípa àwọn àìní rẹ. Gbẹ́kẹ̀lé kí o sì gbọ́ràn sí ẹni tí ó ní ànító àti àníṣẹ́kù. Ìwọ yóò sì máa ní ohun gbogbo tí o nílò àti jù bẹ́ẹ̀ lọ. Kókó ọ̀rọ̀, Ọlọ́run kò lè tán. Wà ní àjọṣepọ̀ pẹ̀lú rẹ̀.